وأصحابه والوالدين وإن له وقرباه والولدان أسفل أسفل وأنت لنا كنز وعزه وملجه ونجحه لمحمول وفتح لمكفل حوائج في الدنيا بجايك عجلت وعاجلة أخرى ليوم مؤجل فصل أبو العود. ọba àlú lórí àwọn òjìyàn àmọ́ pọlọ tó wà ń bẹ̀ ìmáàmù ni ẹ tí bàbá tí máa ń tà kí máa ń bùn mí ní nǹkan yóò rí mi gbogbo tí máa fi ń sara mọ́tò mi ẹni tí ń fún mi nù àbí ń gbà ni. Allahu Akbar. báyìí sáyẹn a ní ẹ̀fẹ̀ yìí sínú ọkọ̀ èyí ni ó máa rùn dáadáa èyí ni ẹ̀kọ́ aláwù sí especially lọ́dọ̀ mi. ẹ mọ ìwà wa náà mọ yìí sọ́dọ̀ àbá mi ń gbàgà fún yín. ó dà n bá níbi dáadáa jẹrẹ. ẹni àmìlà sọ́ọ̀lì hàn wàlí náà sì. bàbá ìmáàmù wa àgbà ṣé mo lè kà á nílùú ọ̀rẹ́ ọ̀sán-ọ̀dì. àkọ́kọ́ ń bẹ̀ tí èèyàn fi látùbọ̀ tán nínú wàtá pé ìwà alágbájá àfi kó kúure ẹnikẹ́ni àkọ́kọ́ ó sì làgbà gbogbo yòókù sìn wáyé ni gbogbo bí àtàfà kúrú kéèyàn ó lè ronú bó ni mo ti lówó bó ni mo ti dèèyàn ọmọ ọdún mélòó gan ni mí iṣẹ́ wo gan ló là mí dédé iṣẹ́ tó là mí yẹn kan ti ṣe wọ́n jẹ gbèsè ni dédé ìwé tí mo kà tí fi ń ra mọ́tò bún yẹn lẹ́lòmíì náà kà tí ìyàwó rẹ̀ ń bọ̀ bó mo ti dèèyàn ká lè ronú sọ́lọ́wọ́ ò lè ronú náà fi ń pera wọn lọ́lọ́run o bí a bá lè ronú ni wọ́n gbà pé tí nǹkan bá dé lórí àkàndùn nìkan yẹn lè dín gbèsè níbi kọ́ máa gba abẹ́rẹ́ wákàtí owó lè tán ẹ kò ní abẹ́ dùn jẹjẹ n fẹ́ kẹ́ sọ̀rọ̀ fún ẹnì kankan mọ́ ọpọlọ mi ò máa sáré ká. mami àmìlà sọ́ọ̀lì hàn fàlì náà sì. mọ́mú dẹ́pọ̀dà abájọ tábàáyà ìfìfẹ́ rẹ àmọ́ mo lówó nù. ìgò lásán àti olùlú ìbò nù ọmọ yín ló rà wá ẹ jòkó Halifa ẹ jòkó alikawadiri iyatu tariqul izzati ó kì í tiẹ̀ nù. likawniha mashrabuha fi zillati. ẹ jòkó dákun. filikadiriyati makamul kurbati. yóò dà fún ọ. yudraku kurba shaykh fi nubuwati. ọjọ́ lọ. asalamu alaykum nabiyil karim. sallallahu alayhi wa sallam. ẹ dá mi ló mọ ni. alaka káyọ̀ ó lè ronú làkọ́kọ́ ẹ tẹ̀lé mi káyọ̀ ó lè ṣe kíni gbogbo tọ́lá ń bá fún yàn tó bá ti yọ ìròrí kú òun bẹ́ẹ̀ yóò sì ṣe ẹ ìròrí gbogbo ẹ̀dá tí yóò bá kú re tí yóò látùbọ̀ tán ìwà tẹ́ kọ́kọ́ rí ni pé yóò ronú pé èmi kọ́ ni mo jẹ́ kíní ọlọ́run ló ṣe mí bẹ́ẹ̀ agbára mi ò ká agbára kọ́ládì ò ká gbogbo ń tẹ̀ ń ṣe agbára ò ká agbára yín kákẹ́ kọ́lé ipò ọlọ́run fún yín kò kákẹ́ pé èèyàn jọ ọlọ́run ló ṣe àwọn èèyàn rọ̀ fún yín èèyàn sọ̀rọ̀ ó darí tó bá ń darí ajá tó bá padà ọmọ kó padà tágùn tó bá padà ọmọ kó padà èèyàn ti padà níwọ̀n ọdún mẹ́wàá ó sì mọ̀dé lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí. ọ̀pá lẹ́yìn rẹ pẹ̀lú ara ṣùgbọ́n pẹ̀lú ẹ̀mí kò sí kíni kò sí pẹ̀lú rẹ mọ́. akọ́dọ̀ pé òwò tí wọ́n bá ṣe tó ìlà túláàsì kọ́ ni kọ́ mọ́ ó là nídìí ẹ̀. Allahu akbar. Allahu akbar. ọ sọ bẹ́ẹ̀ dáadáa. Allahu akbar. àṣekẹ́yìn tó lè látúbọ̀ tẹ́kọ́ tó lè kúre yóò máa ronú ní gbogbo wà pé ọlọ́run bó o ní ṣe bá ọ. ẹni tí mo bú lẹ́ẹ̀kan sọ yẹ kí n bú ẹ má bínú ẹ̀kan ìrònú nù. ìrònú
ìrònú wọn tó wá sá lọ lónìí ìran mẹ́rin ni ìrònú wọn sá lọ ẹni tàlà kọ́kọ́ alùmọ̀ráù àwọn aláṣẹ tí wọ́n fọ́n sàárín iwájú wọn ìrònú pa wọn kú o omi ìjọba yàá epo ìjọba wà páàkì ọkọ̀ wákàtí mẹ́sàn-án ọkọ̀ mọ̀ ṣiṣẹ́ lọ wọ́n bẹ̀rí fún wa bí àwọn wọn tọ̀ wọ́n bẹ̀rí bí àwọn wọn sùn wọ́n bẹ̀rí wọ́n wọ̀ gbẹjọ́ tí wọ́n bọ́ sọ ọ́ lákàlẹ̀ tí wọ́n padà sí di igi níbi tí wọ́n ti lọ mú wọn. ẹ bẹ́ẹ̀ rẹ̀ kejì al-agniyau àwọn ọlọ́rọ̀ ọ̀tọ̀ láláṣẹ o àwọn ọlọ́rọ̀ làwọn olówó irú ọmọ ìyẹn tó pè áyì káàdì wọ́n gbàgbé wọ́n nírò rí tó bá sínú lálẹ́ 10 alive 20 alive ìgbín èdè exotic mẹ́mẹ́ ẹlẹ́mìí méje kùnú wàrà gbogbo nǹkan wọ́n bá jẹ fáá wọ́n gbàgbé ọjọ́ tí wọ́n do oúnjẹ kòkòrò wọ́n sáré jákujàku bó ṣe wù wọ́n wọ́n sáré sí owó bí olófò kò di méjì ẹ̀ dábìí lóhùn nínú àti wọn ìrònú láyé tó bá ti wà lápò wọn ò mọ Ọlọ́run mọ́ ẹni tó bá gbá àpò tó bá rí owó báyìí yóò ní ẹ fẹ́ràn sí mi lọ́rùn gbogbo tí wọ́n ti àtẹ̀gbé àmọ́ tó ta padà sí wúbádé kò lè tẹ́ ṣé tẹ̀lé mi ẹ béèrè ẹ̀kẹta al-ulama o àwọn àfa òronú mọ́ lónìí àwọn àfa òronú mọ́ ẹni kí n wo òrò ẹ dá mi lóhùn àwa tá a nà róyìí àwa lẹ́yìn àwọn àfa àtìá àfa kọ̀ọ̀kan ẹ̀yìn wọn dà mọ́ wọ́n dààmú lórí àwa la fi di gbangba tá a já báyìí ẹ máa bí àfa kọ̀ọ̀kan pé ta lọ kọ́ kí ó yọrí ta ló yẹ lára tiẹ̀ ta ló wúlò lára tiẹ̀ orí wọn ni àlùbáríkà ti pin àlùbáríkà tá àfa àtiẹ̀ pọ̀ fún wọn ò rí pọ̀ sẹ́lòmíì lára níbi ká jẹ́ èrù káàkiri àdúgbò èrù. níbi ẹ̀dúró déédéé bí ẹ bá kú tẹ́ kò sọ ọmọ tí ó lò tíra wọn mọ́ tó bá gbóná ẹ bomi wọn o òdodo ọ̀rọ̀ nu bó o lọ wí. mani abila sọ́ọ̀lì hàn falinabusihi. gbogbo ọmọ lónìí wọn wá kéwù ju alukurani sọ lọ mọ́ kò sáfà tó lè kọ́ ọ kọjá alukurani mọ́ ọmọ máa fa àti àjà ọmọ máa bá akọ̀rọ̀ àjà ọmọ máa kìnnìkan já lẹ́yìn wòlímọ̀ kò sí pa àmọ́ gbogbo ọmọge tí wọn kéwù wọn ò lè lọ wájú mọ́ wọn dé ń sìn náà. lẹ́yìn owó wòlímọ̀ kí ló tún kù tẹ́ ń gbà tẹ́ gbé ọmọ fò torí kò lè bá ké bá kọ́ra èló tẹ wá pa lójú agbo táyà ló tó rà ní àbí kíni èló lówó wòlímọ̀ ràn nínú àlùbáríkà tó kún ayé. ẹ béèrè kẹrin. ẹlẹ́kẹrin. ẹ béèrè bá nínú ẹ̀ tí ń ba ayé jẹ́ tí wọ́n rí ẹni kíni al-ubad àwọn làwọn tí wọ́n ń ṣe tẹ̀sùbà kárin wọn ò ronú mọ́ tí wọ́n bá tọ̀ tán wọn ní kọ́mọgé wá bá sin abẹ́ àwọn nù sẹ́mi ti ṣéwù ní bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ onímọ̀ àsìn amínà ṣe gbogbo ọmọge tó lọ́kọ wàá já àgbà wọn bá tiẹ̀ jẹ́ wọn drop wọn padà wọn bá ayé gbogbo yẹn jẹ́ ṣé ẹ̀yin lọ́lọ́ọ̀ ni kílẹ̀ rí tójú ti a lọ ẹ̀yin ṣéégè wáyé bẹ́ẹ̀ yẹn dákú ẹ̀ léjì lẹ́yìn irọ́ lẹ́yìn kẹ́kọ̀ọ́ tura robo níbi àlìjẹ̀nù kò sí pa àtẹ ẹlẹ́sẹ̀ bójú ọ̀rọ̀ ẹ̀ lé pé ó rọ̀ ẹ̀ lágbára ká lọ́ọ́ rọ̀ jò fún wa bábo yín rọ bí ẹ̀ lágbára kẹ́ni kó bímọ ẹ wá mú tẹ̀sùbà ẹ mú gbogbo kàlẹ́ndà rọ tẹ̀ lẹ́mọ́lé àti gbogbo àtìmí rọ lẹ́nu ọ̀nà ẹ fi ba yí ọmọ ọlọ́mọ jẹ́ ìyẹn lòun ò róyún ṣe ọlọ́fikọ́ sùn lé kó tó lóyún ṣe fọ́kọ rẹ lábẹ́ fún mi tọ́lù kó lọ fún ọkọ rẹ lè dábì ló ń jèrè. mani amila sọ́ọ̀lì hàn falinabusihi wa mani asa fa'alayha wa ma rabbuka biwallamin lil abid. ẹ tẹ̀lé mi ẹni náà ọ̀rọ̀ tí ń sọ yìí kò sí sọ́ọ̀rì níbẹ̀ o hana àárẹ̀fọ́ sòfin yìí. masha allah. Allahu akibaru. Allahu akibaru. ẹ sọ bẹ́ẹ̀ dáadáa obìnrin lòun ò ta ẹni náà ọba ní tẹ́ ẹ ṣe fún ìgbà àyàlẹ́ ẹ̀sìn sí sóbì ẹ̀ ń fàyà gbowó ẹ̀rọbìnrin tó fàyà gbowó lọ́jà rí
kí ni àwọn adé bíi àyà tó ẹ sì sakura títí ò bàjẹ́ ó wá rí àyà ni wọ́n rin wọ́n obì tí ń wọlé ń fọ́ kí ni fọ́ ṣe ó ní gbàtà yọjú yìí ó kù ti bàrà dì torí ọlọ́ọ̀ ẹ tún wá ṣe bẹ́ẹ̀ àáfàá ṣe lọ́fíìsì mọ́ṣáláṣí ìbẹ̀lẹ̀ wa ń kóbìnrin wọ̀ ẹ̀ ń kóbìnrin wọ̀ bẹ́ẹ̀ gbogbo obìnrin tí ò mọ́ ẹ̀ ń kú wọn wọ̀ tó bá mú yín káká ẹ̀rá wọn mórí awọ́ èmi lọ́ọ́ bóbìnrin lóbi sọ láàrin wákàtí mẹ́ta tẹ̀ bóde kí lẹ̀ ń sọ obìnrin lòun ò ta ó láwọn ó ṣe ìtẹ̀bọmi ó fẹ́ wẹ̀ fún wọn wẹ̀ bọ̀ látòrí tó bá dáyà sọ́wọ́ lọ mọ́ sọ́wọ́ lọ mọ́ níbi táwọn ti ya wèrè àníbi tí ń kọ́ wà náà ni. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. sẹ́tìgbọ́n mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀tìgbọ́n mẹ́rẹ̀ẹ̀rin yé kí wọ́n padà sínú wáàsí àbí ẹ̀ẹ́dẹ́mi náà mo lẹ́kọ̀ọ́kọ́ ni kéèyàn ó ronú ẹni wọ́n ti lè ronú yóò kúre yóò lè àṣẹ́sì ara ẹ̀ pé ìwà tó wà lọ́wọ́ mi o ṣé ọlọ́run yọ́nú ni àbọ́lọ́run ṣe kí ni àbí ń bínú yóò adjust fúnra rẹ̀. mo lọ bá mi wọ ẹlẹ́ẹ̀kejì Masha Allah. tó ìbá ti ní tí ó kúre tí ó kọ̀tà tó dáa kalẹ̀ kọ̀tà rẹ̀ ni tòní kọ̀tà rẹ̀ write your history bẹ́ẹ̀ sì kọ́ fún mi nù àbí ń gbèǹbò ni èmi ò kéwèé ń máa ń sèǹbó tó bá fẹ́ sọ yóò kàn wá fúnra rẹ̀ náà ni. من عمل صالحا فلنفسه. ẹ̀yin ń kàwé ni wọ́n mú ìwà fẹ́mi ni. ومن أساء فعليها. bẹ́ẹ̀ sì gbèǹbò ń kalẹ̀ nù. وما ربك بظلام للعبيد. jẹ̀mọ́ ẹni kí ni ń jẹ́ tán ẹ̀ẹ́dẹ́mi ló ń ta yóò sọ tá a bá lọ tá a sí mọ́ ọba ẹlòmíì òkò ni wọ́n èlé kó lù ẹlòmíì sì ló ti kọ̀tẹ̀ kalẹ̀ tààrọ̀ ọmọdémọdé ti bàjẹ́ ẹlòmíì kọ̀tẹ̀ kalẹ̀ tààrọ̀ ọmọdémọdé mọ̀ dá lọ ni irú ẹ̀ lẹ́ ń kọ́ ẹ̀ nípa rẹ̀ yìí èmi ò rí tọ́mọ yín lè fẹ́ ṣe tí wọ́n takò. Allahu Akbar. ọmọ akọ́ládé ni ọmọ asukọ ọmọ kìíní àmọ́ yẹ tẹ̀kú fún ẹjọ́ máa lọ. fún ẹni nǹkan sínú kí ẹ tó pa arójú yín o a máa wà mí dáadáa mo wà very tí ma fẹ́ ọ̀tí pẹ̀lú yẹn nísìn ẹ̀rọ pa kiri rí ni mo lọ wíjẹ de. من عمل صالحا فلنفسه. mo ti ń jẹ́ wá sínú kọ́ máa wọlé tó bá ń sọ̀rọ̀ sọ́tọ́ náà bá rán ọ ẹ tó ní nǹkan tí o bá fún ọ ọlọ́run ó fún ọ níbòmí. bẹ́ẹ̀ni. ìwọ sòdodo ọ̀rọ̀ àwọn ọmọ fi gbéraga kún kankan bá ló bá ta ẹ mọ yà fà jẹ ìgbéraga ìgbéra sálẹ̀ ọwọ́ ń sọ̀rọ̀ bí ọlọ́run ta ni ọ́ ìwọ tó ha kéwu ní kéwu tó ọlọ́run máa kéwu àáfà tó kọ tíra kí ló ṣe ọjí tíra wò ọwọ́ ọlọ́run máa kéwu àáfà tó kọ tíra rẹ̀ ńkọ́. dáàmì ló. من عمل صالحا فلنفسه. ẹni kí ẹlẹ́ẹ̀kejì. ẹ̀kejì. bí mímọ́. ẹlẹ́ẹ̀kejì. bàbá imam téèyàn máa ní tí ó fi kọ̀tà tó dáa tí ó sì kúre àrídọ́ bó mo kéjì mọ́. àrídọ́. pé dáadáa. àrídọ́. bilikọ́dọ̀. Allah. akọ́ládé mo lè sọ tún mẹ́ ṣé mo lè sọ ẹ̀yin ọ̀rẹ́ mi tẹ̀ wá ń bí ẹ̀yin náà ti gbọ́ èyí tó wọ sẹ́ẹ̀tì gbogbo àyà ní ń fà lórí làǹfà àti máa ń gbéraga ó yẹ kó jòkó jẹ́ ń wẹnu ẹ látàárọ̀ pé àǹfà lè yí ìfà ó sì múra bẹni kí òkè ìwọ lọ́sọ̀ lọ́rùbá àbàjẹ́ aláǹfà ẹ̀gbá tẹ̀sán tẹ̀ bá wí ni ẹ wí. ustaza ní àrísálà ní ọba kéwú jẹ́ wàmẹ́ni àṣà. ó gàbí ọ̀hún amọ̀jù yìí lọ èdè kéwú kíkéwú ọmọ. wàmẹ́ni àṣà. ẹni kí lẹ́lẹ́ kejì. naam. ẹni tí ó kọ̀tà tó da ẹni kí ni ó ní. naam. àrídọ́ bí kọ̀dọ̀ yóò máa yọnu sí àkọọ́lẹ̀. Allahu Akbar. gbogbo ẹ̀dá tí bá ti máa yọnu sí àkọọ́lẹ̀ ó ti kọ̀tàn kalẹ̀
níjọ́ tọmọ rẹ bá gbégbá kiri ká bàbá rẹ bínú sí yẹn bàbá rẹ ṣe kẹ́ni mọ́ ni bàbá rẹ sìn yẹn ládùúgbò ìkọjá kó mọ̀ dá fọmọ rẹ lọ ẹjọ́ ọmọ rẹ ó débẹ̀ ọkọ̀ tán nu ìwọ tí bàbá rẹ ń ta kò yẹn tó ń ṣèjì ká bá mi gbà báyìí ò sí nígbà fún wọn náà nù. wọ́n máa ní àṣà. wọ́n mọ̀ jáde bá mi dádì ìyàwó rẹ gan dádì burú tí ò da ayé rẹ ti burú tó bàbá. fa alayha wa ma rabbuka bi allamin lil abid. jẹ́mọ̀ mi ẹ̀dá mi ló mọ̀ sọ fẹ́ kọ́ta lónìí ìtàn tó dáa lọ yọnu sí àkọọ́lẹ̀ ọ̀rẹ́ mi tó bá ju ọ lọ máa tó kánópì tí wọ́n sì náwó máa bá ṣe wá lójú agbo wọn tán náà wò mọ́ ọlá tó fi láti bọ̀tán náà nù. Allahu akbar. ọlọ́wà ni ẹni tí ń ṣe wá ẹ̀ ẹ jẹ́ fún lọ́mọ tá yóò ṣe wá fún n tó nù ọlọ́wà fún ọmọ rẹ inú rẹ kan ìwà rẹ kan ayé ọmọ rẹ ò lè dà tọ́lọ́ ti kọ̀ tó ń rí ibú kalẹ̀ kò dín méjì nínú méjìlá ló dà mo dá mi ló mọ́ kọ́lùkọ́lùkọ́ obì rẹ̀ níbi ká gbà fún kádàrá ẹ̀ ìtàn wo ni wọ́n kọ́ tẹ́ ẹ bá mú ẹlòmíì lọ bí ilẹ̀ tẹ́ ẹ tí kọ́ létí lásán kò sí ní kí i mọ́ kò tí ì dílé o pé síwọ́n náà lọ ní gbogbo ẹ báyìí ọwọ́ ní òsì kéèyàn máa ṣẹ́so ọ̀sùn fi tán lọ hàn á bó ní lọ tayé ọ̀dọ́ lọ. kò dúró méjì à ń kọ́ta àbá kọ́ta àti ń kọ́ báyìí o ìmọ̀ Allahu nur ó kọ́ tẹ̀ ń jẹ́ ìlágbà kí ni ń jẹ́ núùrù kí ló lè mú yàn dì mọ́lẹ̀ ó dọ̀dún tí ń bọ̀ kí n tó sọ yín pẹ̀lú ògùn ọlọ́run tọ́wọ́ kọ́ tí ẹ ń jẹun ìtumọ̀ kan ni núùrù náà ń pè ní kí ló lè sọ ọ́ dì mọ́lẹ̀ tọ́ débi kẹta yóò sì máa pé wọ̀ tọ́ bá sí nílé tí àdúgbò sì pa kése pé kò sí nílé ni tọ́pìkì kan ní lọ́tọ̀ àwọn sì débẹ̀ béèrè kẹta tí yóò kọ̀tàn dáadáa kalẹ̀ ẹni tẹ wà lẹ́yìn mi ò béèrè ńlọlé alukọ́lù wọn tí ì ní sọ èèyàn nu èèyàn ẹdínwó ẹdínwó ẹgbàmú o onísọjú bá ń lọ èèyàn gidi wọn láyé o olówó mi lẹ́fẹ̀ẹ́ kílọ̀ kan yóò kàn sí ọba yìí ni ọ̀ sì ètì ara rẹ̀ mani amila saliha falinafsi. béèrè kẹta. ẹlẹ́kẹta. téèyàn ní tí fi kúure tí ó kọ̀tà tó dáa àlùkásí òwì mọ́ sọ́mọdé wí àwẹ̀ dé ni ó dájú pẹ́pẹ́ ràn ọ́ lọ. káì dáadáa ni ó ṣẹlẹ̀ nílé rẹ̀. mani amila saliha falinafsi. ẹ ti pè ń wí kẹta lọ́rẹ̀. ẹlẹ́kẹta. alijudu alijudu ẹni tí máa ń kọ́kọ́ kọ́ bí mo ṣe pè ní kọ́kọ́ o alijudu gbogbo ẹ̀dá tó fẹ́ kọ̀tà tó dáa tó sì fẹ́ kúure yóò lè tọrẹ. ẹ tẹ̀lé mi yóò lè ṣe kí ni jẹ̀mọ́. yóò lè tọrẹ. ọ lè tọrẹ alijudu bi nafsi èyàn máa fẹ̀mí èyàn tọrẹ kì í ṣe kọ́ para rẹ̀ ẹni kì í sáwò yín ó wá rẹ ọmọọṣẹ́ rẹ̀ kan ọmọọṣẹ́ rẹ̀ tí òròpọ̀ tiẹ̀ lé wá kí n pè ńlẹ́ ọwọ́ akónú ọkọ̀ ń dají gírí salamu aleykum tó bá kọ́ gbọ̀n ọ̀gá rẹ̀ kí ni ọkọ̀ ṣe ha ọ̀gá àsọ̀gálẹ̀ wá kí mi ha ọ̀fẹ̀mí rẹ̀ ta lọ́rẹ̀ nù inú rẹ̀ wàá dùn ìyàwó rẹ̀ ní wọn ará bàbá ẹ̀jọ̀kọ́ gbọ́dọ̀ ẹ̀jọ̀kọ́ sí ọmọ náà kì í sọ̀rọ̀ ẹ̀jọ̀kọ́ mo bá wà mo ní wọ́n wà láàfíà rẹ̀ ni ará àdúgbò ní màá ní àsọ níyì àsọ mọ̀ọ́yàn gidi rí ti ṣe wọ́wọ́ ọ̀fi ẹ̀mí tọ́lọ̀ fún ọ̀tá tiẹ̀ lọ́rẹ̀ nù. mélòó lówó ló rántí wọn tó wà lábẹ́ wọn mọ́ ọmọ sẹ́rẹ̀ òsè nǹkan kọ́ lọ rí ọmọ fàáyé rẹ̀ bá ń nu jẹ́ ni bẹ́ẹ̀ sì kún mọ́ ọlọ́ọ̀rọ̀ ayè bọ́ọ̀ ti bí tiẹ̀ náà bí tiẹ̀ àwọn ọmọ tí ó sì ni. kẹ́ni máa jẹ́ wọ́nì fáwọn olówó tí wọ́n ráàyè rí tó wà lábẹ́ wọn ńdọ́tọ́ lọ́nà sọ náà dọ̀gá ẹ̀ fi mú kíra yín ni. wàlíjúdù bilmal èyàn á máa fowó tọrẹ
gbogbo yẹn kó nídìí owó ẹlòmíín náà ní ìwọ̀nba ṣùgbọ́n fẹ̀mí dúró tì tó bá ní sọ̀rọ̀ dúró tì kó mọ̀ pé èèyàn ní ọ́. àlùjọ́dù bìlímọ̀ Masha Allah. kéèyàn fowó tọrẹ ẹ̀dá mi lò dáadáa. Masha Allah. Náà Man amila salihan falinafsihi. kéèyàn tọrẹ pẹ̀lú owó tẹ̀lé mi. Naam. àwọn ń tàbá fún yàn lówó mọ́jà sí ìrè ó túkọ́ tó bò. àsìkò tí ó ní nǹkan ni ọ fún. àárọ̀ ọjọ́ kò mọ̀ ní símù hù ọwọ́ ní bọ̀dá ń jẹ́ ẹran báyìí ọwọ́ ní kò lọ fọkọ̀ gbẹ́ran wá lójú àgbo àṣírí rẹ ti tú. tọ́ọ̀bù arẹran ọdún fún yàn tẹ̀lé mi ọdún ò bá àmọ́ rẹ̀ rẹ̀ dàárọ̀ ọjọ́ ọdún ọmọ pé lówó kò rà ní kò sọ ni tí ó bá dàáká. àwọn olóòsì tẹ́wàá fún lẹ́ran ọdún ẹ fún láwẹ̀ kọ̀sẹ̀ méjì iléyá kọ̀sẹ̀ méjì tí ó mọ̀ sún ojú wíńdò àtúnṣe pakókó fún báyìí ẹran lè mójúlé inú rẹ̀ ti dùn pé àásà pẹ̀ ẹran ọ̀fọ̀ dá ẹran iléyá kọ̀la kò tí ì rẹran ìfúnpá rẹ̀ wá ga ọwọ́ mẹ́rìndínlẹ́ láàárọ̀ ọjọ́ ọdún hospital ni ó ti jẹ́ ọtútù láti rí báwọn. ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. tẹ̀lé mi dáadáa bá bẹ́ẹ̀ tẹ̀lé mi ni. ká fowó tọrẹ kódà ọ̀nà míì tá a tún fi lè fowó tọrẹ ẹ lọ́nà míì tọ́ọ̀sì ní bóyá lówó ẹni kíni ẹ dá mi lóhùn. bí Ramadan ṣe dé yìí káwárí olówó kó wá lọ import sẹ̀mó àbí kó lọ factory bí tẹ́tí ń ṣe kó wà ní control price kó wà wọ trailer wọ̀lú àti trailer rice kó lè wá 11,000 ẹ̀ ń tà àmọ́ iye tẹ́ ń tà nílé iṣẹ́ gangan ní factory kò ju 4,800 lọ ẹ máa rà níye tí mo rà á owó ọkọ̀ tí mo fi kó mo ṣe sàrà mẹ̀kúnnù wọn ò ní dáná sàárì okòólówó tí ó ṣe yìí inú àwẹ̀ ni nǹkan wọ́n jù àwọn kò túláàsì á jẹ sàárì túláàsì á sínú ẹ̀gbọ́n tí mo wí ní kó bùn àlówó sẹ́gbọ́n tí mo wí kó wá lọ rà á dèrè tí ń ta láti ilé iṣẹ́ wọ́n ṣe kí ni kó wá máa ta ní gbòòrò owó tírélà tó yẹ kókó wá ní mo ṣe sàárà fọlọ́hún yóò wà ní jẹ́nà ó sì ti kọ̀ tánú. akọ́lọ́dé ti mi rí ó ti yí ẹ bí mo ṣe sọ̀hún noted. àdúdú bilimán ẹni lọ́nà owó tó ni síbí wọn lọ fẹ́ kọ́tọ̀ ọ̀dà mọ́ ni. kó o nínú Ramadan tọ́ba ní kó o máa dáná lé rẹ wọ́n lọ fẹ́ rì ní ìràwọ̀ rẹ ni wọn ò ní wá jẹ́ ọwọ́ àwọn itri kan ẹ bá ń dáná yẹn 200 nísìnyí yìí kó o páàkì ẹ̀ mọ́ṣáláṣí ẹ̀pín 40 mọ́ṣáláṣí ẹ̀pín 30 mọ́ṣáláṣí ẹ̀pín 20 ẹ̀pín báwọn àdúdú bilimán olùsípọ̀jù lówó lọ wọ́n jẹ́ yóò tàn yányàn wọ́n tún máa dìmú sí ni ẹ̀ńtẹ́rì tó bá gba méjì ẹ̀ máa nà ó rántí ọmọ àtìyàwó tó wà nílé ni. Mani amila salihan falinafsihi. ẹ ń fún yẹn ní kọ̀ọ̀kan ló bá kó méjì ló bá họ ẹ filẹ̀ tó bá dájẹ́ tó bá délé kò ní sùn èpè ní ó pa á ìyàwó àtọwọ́ náà wà létí ń sẹ̀sìn lọ́wọ́. Wa mani asaa fa alayha. tẹ̀lé mi abẹ́ tẹ̀lé mi ni. Wa ma rabbuka. àlùjúdù bìlímọ́ọ̀lì ẹni tí ó bá kọ́ tán yóò fi owó ń pàṣán. àlùjúdù bìlímọ́ọ̀lì tẹ̀lé mi. ẹni kí n tún sáwọ́ mi. wàlùjúdù bìrìyàsà. èèyàn máa fi ìjẹ́ aṣáájú tọrẹ kó wà láṣáájú nùlú. lọ́nà wo ẹ̀lú ẹ̀yin nẹ́pà tí ń lọ ẹ̀wà lọ́wọ́ tí wọ́n fi sínú náà lẹ́ múná lọ ní síbísí báyìí sọ̀rọ̀ ẹ máa ṣe kíni ẹ máa tẹ̀lé padà táwọn mùsùlùmí gbàgbé lọ́wọ́ de wá sí ná táwọn ọ̀gá yín bàbí ní ó dọ̀ dúró ni nísìnyí wọ́n tán náà kálukú ó sì lọ ẹ̀wà tí ó lọ àti èrè rẹ̀ á sì nù ẹ̀yin ní jẹnẹrétọ̀ nílé ṣògbọ́n èèyàn lónìí bọ́ọ̀ nínú ilé ṣògbọ́n èèyàn lónìí àwọn olówó ò lẹ́bi àwọn àáfàá kò sólówó tí ò láàfáà tó kápá rẹ̀ àwọn àáfàá náà wà gírídì àwọn ni wọn ò sòdodo fún ọmọ ní ìsìn báyìí ọlọ́mọdé àrídàyédè ẹni àmì kéèyàn fẹ́ gbà kan lọ́wọ́ akọ́ládé kó wá gba ọ̀fà wá
ìnídélẹ̀ yìí ẹ ló bàbá torí Ọlọ́run ẹ ní tòsí ọ̀rọ̀ yìí ò ní dojúrú wọ́n lẹ̀ ń bínú sí lágbájá ẹjẹ́ ó tán bá àbí mọ̀ bọ̀rọ̀ la ó ti tán náà nù ó wá ká àfa àti ó ṣèyàn wọ́n sì kó mọ́kà 20 wá fún ọ ó fọ ọmọ kí ó ní méjì ó ta 15. wọn ò dá mi lóhùn mọ́ wọ́n á sì yakọ̀ o èkó máa ya lẹ́bàá náà. mani amila salihan falinafsi wa mani asaa fa alayha. gbogbo jákà tí wọ́n yọ fún wọ lè mọ́mù ọ sì ta fẹ́rẹ́ kò dé gbogbo ẹran ọdún léyà ṣe ni kọ́ wá fáwọn èèyàn ló bá ní ó yá èèyàn lẹ́rẹ̀ kó lọ́lẹ̀ kó dowó 10,000 tó o bá ta mẹ́wàá 100,000 ó wá ní kọ́ di kíni owó tí ò wú àkàrò tádùn wọn bá kọlù ọ. káyọ̀ ó fi ipò rẹ̀ bàbá Imam mo ń bọ̀ láti Èkó ń jóni mo wá débi tọkọ̀ tí mo dúró mo wá lo wákàtí 8 mo sì ní programu ńlọrin lè débẹ̀ mọ́ mo wá ní sí aṣáájú mẹ́nu ẹ̀sìn ní stéètì yìí mo kọjú sí ẹ bẹ́ẹ̀ pé tí ẹ bá wà ń bẹ̀ lóòótọ́ wọn ò fi ipò wọn jagun síbi tọ́lọ́ tó bá ṣe mùsùlùmí kan ló dẹ̀yìn wò gbogbo ayé ní ògbà kílè tó sú wọn ń ṣẹlẹ̀ ńjọ́ mẹ́ta jọ́ mẹ́rin sáà láṣáájú tó lé lópo rẹ̀ ẹ̀ ń tó rẹ̀ ń bẹnu ọkọ̀ aboyún rọ̀bí ń bẹnu ọkọ̀ ẹ̀ ń tó rú ògbọ́dọ̀ mú ń bẹnu ọkọ̀ gbogbo ń bẹnu ọkọ̀ ẹlòmíì ń bí ẹlòmíì ń yàgbé ara ń bẹ̀. èwo ló fi kó rẹ̀ tọrẹ ẹni náà ẹ̀ tẹ́mi náà dáadáa lára rẹ̀ ní kọ́ pé o wà ní gọ́ọ̀mẹ̀ntì ọ̀wà dáadáa àdúgbò mi bọ́ òwò mẹ́rin mo fẹ́ tó o bá lọ tán wọn ò ní wù ọkọ̀ tanu ìtàn mọ́tò lolúkálùkù ń kọ́ mọ́tò tó lè parẹ́ ìṣẹ́jú kan ìtàn ló là ń kọ́ ẹ̀kọ́ tó síbi tọ́lá tẹlẹmí náà tó wà nípò tó ga ń tóbi kọ́ ní 10 million tó lè bẹ́ẹ̀ lọ́n kó kú sálángá pé bọ̀dá tọ́lẹ̀tì lẹ́nu ó sí báyìí ẹ̀ kú bẹ́ẹ̀ kò ní sàmì ilé ìwẹ̀ tẹlẹmí ti ń wẹ̀ tó parí ẹ̀ lé ní 15 million kò sí gbọ́dọ̀ lo ju 20 minutes lọ léwẹ̀ tó ti di wákàtí kan wáyé tẹ̀nu sọ́ọ̀fún léwẹ̀ ni tó wá dáa tó bá wọn sọ́ọ̀fún léwẹ̀ ni èsì léwẹ̀ kún mọ́ sọ́ọ̀fún léwẹ̀ ni omi lọ́wọ́rọ́ omi tó gbóná yáyáyá omi tó hó gbogbo ẹlẹ́sìn tó síbẹ̀ àmọ́ yẹ̀pẹ̀ láàjọsùn. wọn ò dá mọ́ sọ́ọ̀ tó lè bá bò mí tí ìbá fẹ́ kọ́ tán tí ó ṣe mo bá bò mí ẹni kí tún ni al-khawfu minallah. Allah. gbogbo ẹ̀dá tí o bá kọ́ tán o gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run tí a bá kọ́rọ̀ lọ́rọ̀ wa bá ẹ má jò dórí tébù èmi ìbá tèèyàn jẹ́ wọ́n sọ̀rọ̀ lọ́rọ̀ fún ọ ọ̀sẹ̀ admit lójú ọ̀sẹ̀ yes ó láti rí bẹ́ẹ̀ ọ bẹ̀rù Ọlọ́run ni ìwọ náà kọ́ torí ibú fọmọ rẹ nu wọn ní bàbá rẹ kì í yiri ọ̀rọ̀ wò tí fífa tèèyàn jẹ́ káyé ọmọ rẹ máa bàjẹ́ lọ báwọn káàrin ọmọ tí ò ráyé ṣe ẹ lọ́ bí wọn bí yín pé ṣé wọn bá tèèyàn jẹ́ wọ́n ti pako dí ayé ọmọ ọlọ́mọ alẹ́ sọ̀kalẹ̀ síbòmí bó lọ wí ọmọdé. mani amila salihan falinafsi. wàlẹ̀ ìsáàrù. ẹ dákun ẹni máa fẹ́ kọ́tà kó ní náà àlẹ́ ìsáàrù oníkọ́ fíìlì fọmọlá kejì wọ́n lóore ọmọ rẹ̀ wọ́n lóore ọmọ rẹ̀ ni wọ́n sì ní mọ́tò rẹ̀ ṣubú kódà wọ́n nílé tó kọ́ apá kan sì wá yá lulẹ̀ gbogbo ẹ̀dá tó bá ti lé ojú àánú tí n tó sọmọ làkejì bá ti ń ṣe ìtàn dáadáa ló kọ àrọ́mọdọ́mọ rẹ̀ ó jà lùbáríkà rẹ̀ wọ́n ní bàbá rẹ̀ a máa fíìlì fún yẹn nǹkan oníṣẹ́yìn kó mọ̀ sí bàbá rẹ̀ abẹ́lẹ́kún sunkún tí nǹkan bá sọ wọn ní sọ wọn lọ́mọ rẹ̀ kú wọn ní àkóyẹ kọ́ mi èèyàn ó kù ibi tọ́pọ̀lọpọ̀ wa ti ṣubú nu bí nǹkan bá ṣe olóore ẹ̀ mọ̀ rẹ́rìn dọ́tẹ́ bá ní ìdí ẹ̀ sunkún padà bí nǹkan bá ṣe yẹn gidi ẹ̀ bu ẹ̀rìn wọ́n á rẹ́ pọ̀ jù nǹkan kan mọ́tò jọ ni àpé gbogbo ẹ̀ náà ní ṣubú lọ́kọ̀ọ̀kan ńjọ́ tẹ̀ bá ń rọ bí lóru kí lẹ́ẹ̀ fi gbóyàwó yín hospital ẹ̀yin lẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀ níláàrí ohun tó ní ṣubú ẹ̀ tó ń rẹ́rìn wọn ò dá mọ́ bí nǹkan bá ṣe olówó tẹ̀ bá ń rẹ́rìn kì í ṣe owó tí yóò fi jẹ ni òní nímọ̀ owó tí yóò sànú ni òní nímọ̀
yóò kó owó oúnjẹ àtọwọ́ aṣọ àtago ẹ̀yin lẹ́mọ̀ dààmú lábẹ́ rẹ̀. dàmí lóhùn. mani amila salihan falinafsihi. ẹ̀yin yá wa ọwọ́ akutia ẹni kiri dàmí lóhùn dàmí lóhùn dáadáa. Ànábì nígbà tó ń wọ àlìjẹ́nà òun bọ́ ọkùnrin tó pọ̀ òun wá wọnú náà obìnrin Ọlọ́run fi náà hàn torí kò wọ bẹ́ẹ̀ Ọlọ́run fi náà hàn ṣé ẹ tẹ̀lé mi òun rí iná obìnrin ló wá pọ̀ jù mẹ́ bó ṣe wí inú kò sí àáfàá tó lè pé bá ń kó wí. wọ́n ní yẹn ṣe olóbìnrin pọ̀nù náà torí ìwà méjì wọ́n sábà bá bú ẹkún pé kí lè àkọ́kọ́ ẹni kí ló pa àkọ́kọ́ ó lọ́la ìmoore ni á. jí o gbọ́ tí ń wí ẹ jí o kọjá tẹ́tù ni o mọ̀ kọjá ni ẹ̀yin kẹ́ lẹ́sẹ̀ rẹ̀ jí o kọjá síbi ń jáde lọ ni. bó lọ tọ̀ ni ẹ̀ mọ̀ bá ẹ jí o kọjá náà mo fọlọ́ mẹ́ security sẹ́nà tó wá wà wọ́n jù yín lọ ìfẹ́ ni wọ́n fi wá ẹ má jẹ́ kí wọ́n mú tí ò dá lọlé ẹ release wọn kàn kọjá náà ẹ tún pàdé ń gbòòrò bá. amina salihan. ẹ treat wọn lọ́nà tó dá ẹ dákun torí Ọlọ́run. falinafsihi. salatu ala nabi karim. ó dáa ńgbà tí wọ́n ní tó kí ni ìwà mo ti kà wá sí èèyàn fi wà ní jẹ́nà àbí wọ́n yẹ ká kan tí èèyàn fi ní sáà ní jẹ́nà wọ̀ kí n má fi sápá kan sẹ́bẹ̀ ẹ̀kọ́ ẹ̀ dá mi lò dáadáa wàlẹ̀ jóòdù bìlì ilmi èyí máa fi máa tọrẹ o gbogbo ọmọ tó bá ṣe wòlímọ̀ náà ká gbowó lọ wọn ọmọ tálíkà ń bẹ tí ìyá rẹ̀ ò lówó ẹ ṣe fún lọ́fẹ̀ẹ́ bóyá òní ò lálùbáríkà jù. khalifa mi ní Ṣàgámù nù bó o lọ wí. mani amila salihan falinafsihi. ìmọ̀mù kára láti Ṣàgámù ló ti wá mi wá fún programu náà àwẹ̀ yìí náà àmọ́ náà jẹ́ lè dàn lónìí ti pè mí àṣejù wọ́ Takọ́ládé kì mí lọ́wọ́ kaba bó ṣe gbọdọ̀ rí nu bí o bá sànà kò lè sóni bí o bá sóni kò lè sọ́la ẹ̀rọ Allahu akbar. Allahu akbar. sọ bẹ́ẹ̀ dùn mọ́ mi. ó dáa èmi wá ní ìwà kí ni àtúbọ̀tán tí ń bẹ fún ìwà burúkú ẹ̀jẹ̀ akọ́ka tí ń jẹ́ ìwà burúkú ká tó wá ka ìyà tí ń bẹ fẹ́ni tó bá ní. fala tarhalanna bila uddatin. wọ́n ní wọ́n tó ń bẹ ní tafsiri lónìí ní náà mọ́ kò láyé láì múra kalẹ̀ o díẹ̀ rù rẹ kó pé o àyètún wáyé wá sèmi mọ́ o. fa inna tariqa makhufun makhuf. ọmọ ìfẹ́ mú mi lọ bí ó jìn. ayakumullah. tọ́sùn mọ̀ kó mú mi lọ Ọ̀fà padà. fala tarhalanna bila uddatin. fa inna tariqa makhufun makhuf. Allahu akbar. ẹ bá ń bẹ ọmọ ikú dákun. fala tarhalanna bila uddatin. fa inna tariqa makhufun makhuf. abs bíréèkì rẹ mú tí o dá. fala tarhalanna bila uddatin. èyí tí wọ́n ń bẹ ní kílà kọ́kọ́. báyé ṣe tó yìí kílà kọ́kọ́ ẹ̀ṣẹ̀ tó kọ́ ṣẹlẹ̀. kílà kọ́kọ́ ẹ̀ṣẹ̀ kílà kọ́kọ́ lẹ́nu tó dá ayé gan kílà kọ́kọ́ ẹ̀ṣẹ̀. ṣé mo lè wí. gbogbo ẹ̀ṣẹ̀ yòókù abẹ́ rẹ̀ sì ni ẹ wà. ẹni kíni. ẹ̀yin ọ̀rẹ́ mi ò bí mi. wọ́n lọ Ọ̀fà ẹ̀ dá mi lò. wọ́n ní máa gbọ́ rẹ̀ lọ. ẹ̀fà Kọ́ládé lẹ̀ kó fẹ́ gbé mi lọ. fala tarhalanna bila uddatin. imam askol ẹnìrò mo fẹ́ kẹ́ iṣẹ́ kan kó tó di Ramadan tí ń bọ̀ gbogbo ilé kí ó tún wà nílẹ̀ kí wọ́n fowó kọ́lẹ̀ ń bí ọmọ kọ̀ọ̀kan represent ilé kí ó kọ̀ọ̀kan ẹ wà organize competition Quran wọ́n máa kébọ̀ oṣù mẹ́ta nù Rajab Shaban ẹ mọ̀ yọ wọ́n àwọn first stage second àti wàhálà tí a mọ̀ wálẹ̀ kúlúwàlà sókè
jọ́tà bá ṣe wá sí a máa fún ọ lẹ́bùn níbí. ẹ fi kún àwọn sàlátù ní òfò kọ́lẹ̀ kí ni tó bàrún jẹ́ kí ni tó tún kọ́lọ́dé ti gbéra wọn kalẹ̀ àwọn làwọn ò sí wọn olóore àwọn ara bíi ẹ̀rọ bíríìjì masini ìránṣọ mọ́kà tààbà débi mọ́kà. because ìkànnì àwọn ọ̀rẹ́ mi tó ṣe mo fẹ́ tí bá lọ bì kẹ́ tí ì bá rí àìdíà kan tó bá dára kó bọ́ọ̀rù ẹ̀ kó wá lò ó wá tọ́jú bàbá rẹ̀ lálàárẹ̀ ló mú po ìyá náà wá tọ́jú bàbá rẹ̀ lálàárẹ̀ ọ̀rẹ́ mi sì mọ̀ sẹ́dù competition ìyá náà wá ṣe kò kínní bí wọ́n ṣe fún un lẹ́rọ̀ nù ó níbi tó ń gbé tẹ́lẹ̀ náà kú rí sẹ́sẹ́ àṣekó ó kàn wá tọ́jú aláàárẹ̀ ó wá sí déédéé àsìkò tó ń ṣe ìdíje o ló bá rí ẹ̀rọ ló là ó. eléyìí yóò jẹ́ káwọn ọ̀dọ́ lè máa múra sí kéwú ẹ̀ tẹ́lẹ̀ mi yóò jẹ́ káwọn obìnrin lè múra sí ẹ̀sìn níbi tá a mọ̀ mélòó ni ìran àárọ̀ ọ̀yà ìyá alágbájá méjì ni mélòó ni ìran sórí olóko mẹ́rin ni mélòó ni kíní kan gbogbo obìnrin náà wà múra sẹ́sìn àwọn àfa àwọn náà tiẹ̀ kàn kówó lórí ẹni lásán wọ́n wà serious torí àtàlátù tó bá ṣe pò kíní àfa rẹ̀ ló ṣe kíní òun ló gba yìí wọ́n yẹ lu bẹ̀ǹbẹ́ káàkiri wọ́n lè serious pẹ̀lú obìnrin olóbìnrin tí wọ́n dájọ́ tẹ́ ń gbowó ọ̀sọ̀ọ̀sẹ̀ tẹ́ ẹ̀ kàn lẹ́sìn àfi kí wọ́n máa túrò pẹ̀ níwájú yín èyàn sọ láti fi sí ẹ lẹ́ẹ̀ àfáànù wà náà wọnú kúlú wà láà ajáde náà tàbátì àdá àtúngbọ́nù iná àti iná nígbà tí wọ́n ń wo àyà aláyà àyà lẹ́gà. fọlẹ́ tẹ̀lé àlànà bílà ọ̀dà tí ń. sọ pé afcon kan ni mo kọjú sí àwọn ni wọ́n náwó ẹ̀ ṣe ẹ̀rọ ẹ̀kọ́ àmọ́ ìmáàmù ní coordinate ẹ̀ gbogbo ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ tó wà nílẹ̀ nusrat korim kún wọn mú èèyàn kọ̀ọ̀kan wá bóyá ẹ̀kẹ́ kuran àwọn afọ àti wà pàṣà ẹ̀ wá ni wọ́n jòkó tọ́lọ́sẹ̀pọ̀ kínní àtìgbọ̀nù láti ṣàbàn pẹ̀lú pàjá ló ṣe kínní. lọ́sẹ̀pọ̀ kínní. yóò wá gbẹ̀bùn nírú òní. Allahu Akbar. a fún kuran a fún ẹlòmíì obìnrin mi a fún lásọ tí èso ọdún gbogbo ọdún kò lálẹ́ mi máa ṣe lọ́fà ó wàá dá aṣọ jọba ẹ̀ gbogbo àgbàlagbà la máa ha aṣọ fún ọ̀pọ̀ àwọn mẹ́wàá ìtẹ́ ìkírun àtúnṣe lọ́dún níbà bá a ṣe máa ha lẹ́sìn òfin máa ga kóríyá ní mú kọ́ mọ́ múra sí kéwú kóríyá yàtí wà ní ìwọ kan lọ lẹ́kọ̀ọ́ lọ palangba sọ yìí lágbájá tó gba kuraani tọ́wọ́ tó má gba kuraani lọ́dún tí ń bọ̀ ní tiẹ̀ ọmọ kọ̀ọ̀kan wà serious ẹ fi kún ẹ dákun bàbá ẹ fi kún. inshallah wa. ẹ gbọ́dọ̀ tóbi dáadáa ẹ jẹ́ kó ọlọ́run ti kún ibẹ̀ ṣe wí ẹ jẹ́ kó bàbá yìí máa Islam ń ganu. ebi wá níwọ̀ àkọ́kọ́ kí ní ẹ̀sìn àkọ́kọ́ lórílẹ̀ bẹ́ẹ̀ bá dá mi lóhùn kí n sọ fúnra mi kéèta ni alhasad àwọn mẹ̀láíkà wọ́n kéèta níbi àdámọ̀ njọ́ tọ́lá lóhùn ó da ara wọn wá gbóná kọlu atajalu fiha man yufsidu fiha wa yasfiku dima yìí ń bá níbi dáadáa ọlọ́run ẹ̀sìn mẹ́nu ní a'lamu la ta'lamun wa 'allama adama al-asma'a kullaha thumma 'aradahum 'ala al-mala'ikati àbí. فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين ibẹ̀ kí n lọ lónìí. àti gbogbo ẹ̀dá tó bá fẹ́ kọ́tàn orí ibú kí ni yóò yára ní. ẹ dá mi lóhùn. kéèta ni tó bá tilẹ̀ ní kéèta báyìí ẹ má ṣe pèlè mọ́ kò lè sórí ire mọ́nu. ẹ má ti ń jẹ́ kéèta kí ẹ máa dà ní ẹ̀kí tó ga ó ṣubú. tẹ̀wá mu lọ bí ilé anílé ìdá lóòótọ́ ọ̀daràn ti ràṣìràṣì yóò sáré àléébù tẹ̀sán adébọ́tò ìdá lóòótọ́ àmọ́ kò ní páàtì ẹnìkan eégún kó rí gùn dáadáa yóò sáfìbínú ẹ̀ pé nùhùn odò sí mọ́tò ẹ bèrè ẹ̀kejì o tẹ́yẹ̀ bá ti ní tí ìkú re yóò sì kọ̀tàn orí ibú kalẹ̀ ẹni kíni ẹ̀ dàmí ló àlèhírísù ojú kòkòrò bẹ́ẹ̀ sì lójú kòkòrò yóò ba ayé jẹ́ kó tó kú kò ní yọnu sí oore tọ́lọ̀ ń bá fún oore olóore ní ìmọ̀ràn jùmọ̀ ọkọ̀ rẹ̀ wàá bàjẹ́ yóò kúrò dandan ẹ̀yìn àwọn nínà ibi tọ́lọ̀ ń bá ti ní ẹ lọ́kọ̀ ní faramọ́ ọkọ̀ nìkan bá máa gun pléènì wọ́n ń lò gbà tiẹ̀nù tí ń bọ̀ ọlọ́pẹ́ ọlọ́mọ ọwọ́ ló tu abọ́dókè ha tẹ̀ bá rọ́bọ́ tó tò àtàbọ̀ àjàsẹ́ àtàbọ̀ kẹ́ni àtàbọ̀ ọ̀rá àtàbọ̀ ọ̀fà àbọ̀ lẹ́mọ̀ àbọ̀ rẹ̀
abọ́ òǹdìgbò abọ́ òǹdó ìfúnpá rẹ wá ń gán torí abọ́ sèwọ́n tó wó lóbìnrin ń to abọ́ tẹ bá délé olówó ẹ̀ nírà bọ̀ wọn yàrá kan wọ́n tì mọ́ ẹ bá ń to abọ́ láì mẹ́rin owó ń bọ̀ ràn ọtí níláárí nù tẹ bá rí owó tó tó owó tààrà ẹ lè rí abọ́ èló ni abọ́ 10,000 lọ́fẹ́ ya wèrè sí. àṣàtọ̀ lẹ́nu bí ilé kárí ẹ dẹ́mi lóhùn tẹ́ ẹ bá wà mọ̀ ẹ jẹ́ sọ fún yín bàbá ńlá wa Ádámọ̀ ojú kòkòrò ló fi jésù tọ́lọ̀ ní kó mọ̀ ṣe kínni kó máa jẹ. ṣé kò kú lálẹ́ jẹ náà gbogbo ẹ̀dá tó bá ti lójú kòkòrò yóò kú ònú àrùn ọlọ́run ni yóò kú rẹ̀ dandan ẹ bèrè kẹta o nínú ọwọ́ àti ìmú kéèyàn ó kú re tọ́sí kọ̀tàn búkalẹ̀ ẹni kínni alikiburu ẹsẹ̀ bàbá rẹ ìgbéraga bàbá tí o dábàá nánu ìgbéraga yìí ló mú kí àṣeyẹtánu pọ̀ wọ́n lè tẹ́lẹ̀ fún Ádámọ̀ tó ti mẹ́rẹ̀ tó ti karama tó ti bó ṣe tó lọ́dọ̀ Ọlọ́run sọ dẹni ẹ̀kọ́ ni àti tí yẹn bá ti ní ìgbéraga yóò dẹni ẹ̀kọ́ ni àti ìgbéraga sọ ní dẹni ẹ̀kọ́ ni ọba àkéwìkọ́ máa wù Ọlọ́run ọba àlówó ju Kárúnà lọ tó bá ti ní ìgbéraga àṣọ ti parẹ́ ẹ jẹ́ fi ìgbéraga lẹ̀ ìgbéraga ò dáa sọ́ọ́ gbogbo mẹ́rẹ̀ẹ́ta tí mo kà í àtúbọ̀tán rẹ̀ ò dáa kéèta àtúbọ̀tán rẹ̀ ò dáa ojú kòkòrò àtúbọ̀tán rẹ̀ ò dáa ìgbéraga àtúbọ̀tán rẹ̀ ò dáa paríparí ẹni tẹ̀mẹ̀rẹ̀ kún ọ̀tẹ̀ alibagiu gbogbo ẹ̀dá bá ti bá ń bẹ ó ti parẹ́ wọ́n ti kẹ́yìn ẹ̀yin àwọn ẹni náà ká dáná lọ́sàn ká ṣe bẹ̀ lóru ká ṣe gbogbo ẹ̀ mójú tẹ́sìn yín o alimara atu obìnrin ìdásọ láti kamsa tó bá kírun wákàtí márùn-ún ẹ̀ wà sọ ṣáàrà ha ó sì gbàwé rẹ̀ tó pé kò tí ì tán o ó wà ní wọ́n àtọ́ at zawja ó ní wà tọkọ rẹ bá ló pass kó tẹ̀lé tí ọkọ rẹ dakalatil jannata min ayyi babin sha'at yawmal qiyamah. ibi tí ń jòkó náà kọ́ládé kò yẹ kí wọ́n má gbọ́ yìí kí wọ́n tó lọ ẹ̀tùkọ̀ yóò wọ náà lè jẹ́ náà níbi wọ́n fẹ́ jọ́ àlìkìyàmọ̀ ni paríparí ẹni ká tẹ̀lé tọkọ yín gbogbo tẹ̀ wá ń bí ẹni náà àwọn obìnrin bá sọ̀rọ̀ ẹ bọ́ra lè bu ọkọ yín púpọ̀ ẹ màrà tọmọ yín dá ẹ mọ̀ lọkọ yín ò ṣe dá ńgbà tí wàá lówó bàbá yín wàá fẹ̀yàn lémi ńgbà tí wàá lówó ọfẹ́ sọmọdọ̀ta bàbẹ́ bẹ́ẹ̀ bá lówó èèyàn máa dára náà ni. ogun tó kún ayé mo fẹ́ yọ kúrò lónìí ẹ̀yin obìnrin ní náà ṣẹ̀rí àánú kóbìnrin tó wà ní Jánnà yóò gbà pé ọkọ òun ò lè gbé ẹsẹ̀ kan tayọ tọ́nà bá ní kó gbé àlébù tó wà láyé nísìnyí tí wọ́n fẹ́ pa ọkùnrin sí wọ́n fẹ́ fẹ́yàn lémi ni ọkọ mi fẹ́yàn lémi ẹ má sọ bẹ́ẹ̀ má níjà tó bí wọn bí omi ojú wọn ní mẹ́rin ká tó wí sí tí wọ́n fi ń sèǹì. bẹ́ẹ̀ bá jẹ́ kí wọ́n kó obìnrin kí lè ó fà gbogbo ọmọge tẹ̀ ń bíbo ni wọ́n ti dìbọ̀ ẹ jẹ́ wọ́n rẹ́ kí wọ́n kẹ́ méjì ó kó méjì kẹ́ mẹ́ta ó kó mẹ́ta kẹ́ mẹ́rin ó kó mẹ́rin. wala tarhalanna bila udati inna tariqa makhufun makhuf. As-salatu ala nabiyil karim. sallallahu alayhi wa sallam. ẹ jẹ́ àtẹ̀wọ́ àdúrà wa ń ṣẹ́jú kan. ká àtẹ̀wọ́ àdúrà wa. jama n ta kọ́ládé dálẹ̀ yìí askol ta dálẹ̀ yìí bó o lórí ní Islam àbí akáṣu ẹ̀fẹ́ èyí dàbí ò dáa àgbẹ̀ kódà ó gbẹ́sìn sókè ó kọjá gíga bá a ti wà ń bì èmi tí ń sọ̀rọ̀ mo rí nǹkan dìmú ẹ̀yin tí ẹ gbọ́ ẹ rí nǹkan dìmú bó ti yẹ kẹ́sìn orí ni dákun ọlọ́run mọ̀ pa akọ́ládé rẹ fún wa. askal ọlọ́run ní jẹ́ ẹsẹ̀ sí ẹ sì ní sórí burúkú ẹ nípa ẹ̀sẹ̀ mọ́ ọlọ́run ní jẹ́ sọ pé ẹ̀sẹ̀ mọ́ ẹ dẹ́kun ìwà pọ̀ ẹ ní sọ bẹ́ẹ̀ ẹni tó provoke yín tẹ́ fi sọ bẹ́ẹ̀ ẹ ní sàgbákò rẹ̀ tẹ́ máa béèrè pé àbí ń da ni
ṣé ń dá ni ẹ ní sàgbákò rẹ̀. àmín. mo fẹ́ kí útúbà mẹ́tì ìlú àmọ́ àlákàfẹ́ gba báyìí kìlọ̀ mi mọ́tò mẹ́tẹ́wò. Ramadan رجائي يا ملبا في صوبة أحمدي وفي هذه الدنيا إليه مقاصدي وغاية قلبي في داد محمد جلوسي قيامي أو منامي بالليلة على حب كل آل محمد كلامي وشأني حركتي ثم لقلقي سروري وحزني في اشتياق محمد فلا ظاهر إلا بأفضل مرسلين ولا باطن إلا بياسي محمد لدى الله هذا العبد مختار خلقه شهدنا وقلنا طاعة لمحمد على من يعصى مختاره خاب مكسدا عصى ربنا ختم عدو محمد رأى فضله موسى وقال لربه على دم